mo mọ̀ pé ibi ò ní gba èrò. The next few hours mo mọ̀ pé èrò bíi òǹkálùkù máa ṣàtìyẹ ni kò ní síjà kò ní sí wàhálà. Special thanks to the Governor of Ogun State, His Excellency Prince Dapo Abiodun, the Executive Governor of Ogun State, for giving us this approval to have this mighty show, Lishabi Day 2020. Special thanks to His Majesty, His Imperial Majesty, Oba Dr. Michael Adedotun Aremu Gbadebo, Okukeno the Fourth, Alake and paramount ruler of Egbaland. Kabiesio, for giving us this wonderful support, for giving us this wonderful encouragement. Láti gbé ògo Olúwa lárugẹ. Ṣé engineer ṣé wà níbí? Ṣé engineer ṣé wọ́n wà níbí? Special thanks to our engineer, the Alpha, the Omega. Àwọn ní ìpìlẹ̀ kìíní yìí, wọ́n ní kò gbọ́dọ̀ bàjẹ́. Wọ́n la gbọ́dọ̀ ṣe bí wọ́n ṣe ń ṣe kó lè rí bó ṣe ń rí. Engineer, mo recognize you, sir. You are specially recognized. Ìwọ tó mọ̀ wípé o lè jó Ṣẹ̀fíù Àlàó tó dá ẹ lójú dáadáa. Ìwọ tó mọ̀ pé o lè jó Ebenezer Obey tó dá ẹ lójú dáadáa. Ìwọ tó mọ̀ pé o lè jó Sir Shina Peters tó dá ẹ lójú dáadáa. Ìwọ tó mọ̀ pé o lè jó Àyìnlá Ọmọwúrà tó dá ẹ lójú dáadáa. Ìwọ tó mọ̀ pé o lè jó Yusuf Ọlátúnjí tó dá ẹ lójú dáadáa. 5,000 naira tí n bá ti rí MB wàá sọ̀n tó bá jẹ́ choice yẹ máa bọ̀ lọ́wọ́ kan kí ló fẹ́ jó request yẹ. Àyìnlá Ọmọwúrà ṣó pé Àyìnlá Ọmọwúrà. God bless you. Wọ́n ní Fẹlá làwọn fẹ́ òdíje má bínú. Ẹ jẹ́ àjọ máa wò ó. Fẹlá man. Kí ni nọ́mbà yẹn? Ẹ má sọ lójú ogun yẹn o. Ń bọ̀. Kí lẹ pé? Wahab Tunde Shorechire. 5,000 successful. God bless you. Ẹ lọ jókòó. Next lẹ́yìn eléyìí bó jẹ́ mẹ́wàá a máa ṣe lálẹ́ yìí kó lè dá náà ni. Kó lè dá náà ni. Sharifa Alao men on stage. Ṣé ti wà mẹ́? Ṣé ti wà mẹ́? Àlàó àmọ́ tó fọ̀ láàmì adé ojú. Erin lónìí gbò ẹ̀fọ́ ló lọ́dún.
Adéfọlá mi Adéyanjú. Erin lónìí gbò òwe fọ́n lọ́dún. Ìgbà yìí ti dára ọdún Olúwa ṣe fẹ́. 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 Ìgbà mẹ́ta ní gbẹ̀dà láyé. Ìgbà òwúrọ̀, ìgbà ọ̀sán, pẹ̀lú alẹ́ ọmọfọ́ làwọn ọlọ́wọ́n bá ṣe gbà wá dáadáa. Àwọn àtọ́lá ayé lànà wọ́n ló gba ara wọn. Láyé olùgbọ́ ṣayére o, ayé àrẹ̀sà ó ṣayére o, ọ̀rọ̀gùn lè yá aláwọ̀ amọ́fọ́láwọ̀ ó ṣayére. Ìgbàlànà bí wọ́n mọ̀ o, fìgolé ayéjọ́ sára. Ìgbà ní Jésù Kristi o, ẹni tí ó ń báyé ìjẹrin, àwọn tó ń bẹ níbẹ̀ ìjẹrun wọ́n ròyìn ìjẹrin fún. Ẹni tí ó ń báyé ìjẹta, àwọn tó ń bẹ níbẹ̀ ìjẹrin wọ́n ròyìn ìjẹrin fún. Ẹni tí ó ń báyé ayé ìkejì o, àwọn tó ń bẹ níbẹ̀ ní ìjẹta wọ́n máa ròyìn fún. Àwọn tí ó ń báyé àná o, àwọn tó ń bẹ níbẹ̀ lànà wá ròyìn àná fún. Bẹ́ẹ̀ni wá ṣe rí àwa ò mọ̀ ọ̀la tó ń bọ̀ wá, ẹnìkan kò lè sọ ọ́, oníyẹn kò lè wí. Ìgbà yìí ti dára ọdún Olúwa ṣe fẹ́. Ìgbà yìí ti dára ọdún Olúwa ṣe fẹ́. Ṣẹ́rọ́dún ọdún yìí ọdún Lísàbí, ọjọ́ ènìyàn Amọ́fọ́láwọ̀ Adéyanjú mi 27 February 2020, ọdún tó ṣe pín. Bísíkà Fiesta ó wà nínú ọdún Lísàbí, ọdún yìí Amọ́fọ́láwọ̀ ló jẹ́ kó lárinrin sí. Ọlọ́run bó ṣe bá wa ṣọlá yìí, kíní kan ló dùn mí tí mo fẹ́ wí Ọmọ́fọ́láwọ̀ Adéyanjú mi. Ẹ jẹ́ ká bá ara wa sọ̀rọ̀ sídí ọmọ Yorùbá. Àwọn ọmọ Yorùbá o,
ẹ jẹ́ a máa ṣe ṣọ̀tẹ̀ ìfẹ́ òtítọ́ ló yẹ ká ní wọn ní Ògùn State wọ́n ń sọ òun ni mo gbójúlé. Déolú Alábí ọkọ̀ làwọn wọ́n ẹ̀kọ́ tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ṣẹ̀ Alájí òní Ṣáídì mi bàbá mi ẹkú wà lùtì ó ṣe gbàgbé yín lọ́lá Ọlọ́run tààlà. wọ́n á gbé mo ṣe wí dáre wọ́n ẹ̀kọ́ tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ṣẹ̀ àtúrọ̀ ọ̀túnba sóhun mi lókè àndésínú mọ́ kí. ẹ̀jìnì àtọkùbọ̀ ọdẹ ẹbú mi ò máa pè ó. Prince Wumi òrè lájà yóò lórí ire. Princess Wumi Wumi ti yẹ yàtọ̀ o. àfihàn mo ẹ̀ kọ́ náà bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ àfihàn. àfihàn mo ẹ̀ kọ́ náà bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ àfihàn. àfihàn orí ẹ̀ kò ní burú láyé. wo sọdẹ ni ó kọ́ ní dòní sọ nígbà kọ̀ọ̀kan àìdúró níṣẹ́ ìbẹ̀rẹ̀ sani lórí fàáfó ní sùúrù. aláwùsá gọ́s orí ń bọ́ ìlú ń dùn ara mi ò mọ̀ borí ìtajà bọ́ orí ń bọ́ ìlú ń dùn ara mi ò mọ̀ borí ìtajà bọ́. Sharing Music Fiesta tọdún yìí èyí oníṣẹ́ ẹrù èyí kó má padà lábọ̀. D10 on behalf gbogbo ẹ̀yin committee ṣẹ̀ṣẹ̀ arrangement Àlàó Amọ́fọ́láwọ́n a máa lọ sí eré yé ìgbà mẹ́ta ní ìgbà ẹ̀dá. ìgbà mẹ́ta ní ìgbà ẹ̀dá ooo. ẹlẹ́dàá fada mi ẹlẹ́dàá mọ́dà mi kó fún wa ní ìgbà tó dára. ìgbà yìí ti dára ó dùn bólúwa ṣe fẹ́. ìgbà yìí ti dára ó dùn bólúwa ṣe fẹ́. ìgbà yìí ti dára ó dùn bólúwa ṣe fẹ́. ìgbà yìí ti dára ó dùn bólúwa ṣe fẹ́. àwọn àtúntìndé èmi túntìndé èmi túntìndé mi ṣe máa ń ṣe ọtúnba dé ọtúnba fẹ́ pé dára o. Oya o, ìrèdè o. tó bá dára lójú máa bọ̀ olórí pọ̀ lẹ́gbàá olórí pọ̀ lógùn state olórí pọ̀ ní nàìjíríà Dr. Shafiu Alawo Adekunle Cardozo ọ̀gá orin aláyọ̀ melody singer ara wọn ni Wọlé Papa Highwaves band ó wà bẹ́ẹ̀ ẹ wá sanwó àmùdá
Clever boy is around. Orin Shashina Peters ọ̀gá orin. Shashina Peters ọ̀gá orin ni. Shina Akànní ọ̀gá olórí wa Scorpido Ẹ̀gbámọlúṣàbí. Chief Commander Ebenezer Obey Ẹ̀gbámọlúṣàbí. Haji late Àyìnlá Ọmọwúrà Ẹ̀gbámọlúṣàbí. Fatai olówó yọ kọ́lọ̀ ń bá wa fọ̀rúnkẹ́ Ẹ̀gbámọlúṣàbí. Ta ló tún lè jó o? Fẹlá Aníkúlápó Kútì ẹ máa bọ̀ lórí 5,000 ìṣá. Àmùdá kó máa múra lẹ̀ ẹ máa perform. Gòkè Babalọ́lá mo fi àyẹ̀jù ìbá ẹni mo ṣe ẹ̀gbọ́n mi kọ́lọ̀ ń jẹ́ ká ẹ pẹ́ fún wa. Ọ̀dà Júlẹ̀ Obey Commander. Sóbèrè ó rí DJ ẹ má bínú mo fẹ́ béèrè question kan sórin ni mo ní kẹ́ ẹ wá kọ ni àbí kẹ́ ẹ wá jó. Èmi jẹ́ fans one of the fans of Obey. Question tí mo bí ẹ mà dá mi lóhùn orin mo ní kẹ́ ẹ wá kọ àbí kẹ́ ẹ wá jó. Mo mọ tí fún tẹ̀dọ̀ orin Obey mo dẹ̀ lè jọjọ́ Obey. Ijó la ní kẹ́ ẹ wá jó orin lẹ́ ń kọ́ ṣé ìjó lélẹ́yìí ṣé wọ́n gba Obey wọ́n o thank you sir. Ta ló tún kù ẹ ṣáàdúró báyìí Fẹlá Aníkúlápó ẹ fi Kútì sí kí lẹ fẹ́ rí alákòóbá lélẹ́yìí kí ló fẹ́ any music ẹgbọ́n tó ó ní any music kí lẹ fẹ́ ká fún o ẹni kọ̀sán tó wù ẹ́ iná máa wọ̀ rí kọ̀sán tó wù ẹ́ mi ò fẹ́ ṣòjòrò fún ẹ. Fẹlá tó play nísìn ó ní Fẹlá tó play nísìn. ó ṣàfẹ́ jẹ owó mi yẹn by all means. ó rí DJ ṣojo dáadáa olórí ẹbí ṣojo dáadáa sọlẹ̀ wọ́n fẹ́ fún ẹ wòrò jùlọ yọ máa gbowó blast it olórí ẹbí. àṣedánsà ni mo pè mo ti ṣe mistake láyé mi mo padà ṣe mistake po ìwọ ló mọ ṣé tó ṣe. DJ ṣó pakuru mọ́ sójó dáadáa uncle ẹ máa bọ̀ God bless you. How far ṣé wọ́n jó dáadáa ṣójó dáadáa 5,000 naira uncle God bless you ojú òní ti salamu aleykum sa wàràmọ́tòláì ẹ lọ jókòó. Àmùdá on stage. Àmùdá ẹ wá sanwó Àmùdá God bless you. Júlẹ̀. Ó kọ̀ dárí o mi ò kọ̀ mọ̀ títẹ̀ tí ẹ ṣe láìka Àmùdá mi ò mọ̀ wá ẹ̀ ọba mi ò mọ̀ ọlọ́run mi kàn kó yí jẹ. Ó yàrá ẹ̀yin tèmi ìgbóyà àṣà ó yà ó pọ̀ ẹ̀yin tèmi ẹ̀ wálẹ̀ ó ti eyín bó ṣe máa jẹ́ ní ọlọ́run lọ ga. Kò sóhun tó lè ṣe tó lè tá ẹ lọ́rùn kò máa sóhun tó lè ṣe tó lè tá ẹ lọ́rùn bọ́ni sún mo máa sún bọ́ni yẹ̀gbẹ́ mo máa yẹ̀gbẹ́ ẹ̀jẹ̀ mi rọra mi àgbẹ̀ ẹsẹ̀ ọ̀tá pọ̀. Let's go. Volume. Èmi l'Àmùdá ẹ̀sán owó Àmùdá kò sóhun tó lè ṣe tó lè tá ẹ lọ́rùn kò sóhun tó lè ṣe tó lè tá ẹ lọ́rùn bọ́ni sún mo máa sún bọ́ni yẹ̀gbẹ́ mo máa yẹ̀gbẹ́ sóhun tó lè ṣe tó lè tá ẹ lọ́rùn kò sóhun tó lè ṣe tó lè tá ẹ lọ́rùn bọ́ni sún mo máa sún bọ́ni yẹ̀gbẹ́ mo máa yẹ̀gbẹ́ ẹ̀jẹ̀ mi rọra mi àgbẹ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ tá pọ̀ ẹ̀mí rọra mi àgbẹ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ tá pọ̀
ibi títì ayé yẹn ò lé àwa la múlẹ̀ ayé lé ìrọ̀rùn ló bá dé o. Person wey be slave today if it turn to we get money today. Wà ló ti pẹ́ tó ti ń kọrin, wà ló ti pẹ́ o tó ti ń dẹ̀mọ̀ o. Agbára t'Ọlọ́run fún yín ní kẹfọwọ́ aago sẹ́yìn o. Tí can never be changed o. Lọ́hùn o shooting ìsóhun tó lè ṣe tó lè tá ẹ lọ́hùn o. Pani ìsóhun pani ìyàgbẹ́ ẹ̀jẹ̀ mi rán Masu. Àmùdá is back again. Àmùdá is back again. Gbogbo èèyàn ọ̀tá mi ẹ lọ sùn. Mo ti dé padà. Mo máa yẹ̀gbẹ́. Ọ̀rọ̀ mi àgbẹ̀ ìsẹ̀hún ọ̀tá pọ̀. Ẹni ọ̀rọ̀ mi àgbẹ̀ ìsẹ̀hún ọ̀tá pọ̀. Sísè ibi tí màá dé mo máa dé bẹ́ẹ̀ o. Chi ibi tí màá lọ mo máa lọ o. Lélẹ̀ o èmi làmúdá ẹ̀sán o àmúdá. Tí ìyọmọ tán sọ tán ó gbé àpàdà. Tí ìjà lẹ́gùn tíìkì tíìtì gbìtì ìjọ kí ló ṣẹlẹ̀ títì ókè mo gbẹ́ ọkàn lẹ̀ ìjọ lágàmọ́ kò gbámú ọmọ tó bá rí kò dì mọ́ tó bá rí kò dì mọ́ ẹni ò lágàmọ́ kò gbámú ọmọ tó bá rí kò dì mọ́ I go say my nonsense, them go hear my nonsense. Ọmọ dagun tó pawó, àgẹ̀rí ẹlẹ́sẹ̀ kan, òun kan jíjọ mi. Wọ́n kì í sunlé, adágojì máa sùn. Ó yá jí gìrìgìrì, ají gìrìgìrì, ají gìrìgìrì. Orin mi kò wọ́jà lé. Bó ṣe máa ń dé ẹni tó ti rò pín pé kò lè dìde mọ́ mo ti dé padà o ẹ jíjò yìí o kí lẹ̀ ń wò náà ẹ sanwó àwọn ọ̀dà o. ọ̀yà tọ̀mtọ̀mtọ̀m ọ̀yà tọ̀mtọ̀mtọ̀m wọ́n ti ju gàgàrà wá kó máa wo ṣẹ̀ṣẹ̀ wọ́n ti ju gàgàrà wá wọ́n ti dàgbòrò. Anything I do, káwọn tèmi kó máa jíjó mi. Anything I talk, káwọn tèmi kó máa fẹ́ràn mi. Oya gbẹ́sẹ̀, oya gbé bọ́dì sókè o.
Marufu Adioniru men on stage. Marufu Adio Oniru. Bad Boys on stage. This is Lishabi Day 2020. Àkọ́kọ́ ọdún ẹ̀ tí ò ṣẹlẹ̀ rí. First of its kind. Music Fiesta tó láàmìlàaka. Music Fiesta 2020 Lishabi Day. Níbi tí àgbáríjọ àwọn olórin nílùú Ẹ̀gbá nípínlẹ̀ Ògùn tí wọ́n kóra wọn jọ pọ̀ sí. Special thanks to His Majesty. Ọba Adédọ̀tun. Ọba Dr. Michael Adédọ̀tun Arẹ̀mú Gbádébọ̀. Òkúkẹ́nù. Òkúkẹ́nù the fourth. Ọmọ onípele Ìṣíbí. Alake and paramount ruler of Egbaland for his wonderful support. Àti gbogbo àwọn baálẹ̀ Ẹ̀gbá pátápátá. Adúpẹ́lẹ́ gbogbo ọba alẹ̀ Ẹ̀gbá. Olówù. His Royal Majesty. Ọba Adédàpọ̀ Tẹ́jú Oṣó. Adúpẹ́lẹ́ Ọ̀ṣìnà Ọ̀ṣìlẹ̀ òkè ọ̀nà Ẹ̀gbá. Ẹ bá mi ṣe kábíyèsí o. Ó ṣe lọ bẹ́ẹ̀ láṣetò His Royal Majesty. Àgùrà àtìlẹ̀ Gbàgùrà. Bẹ́ẹ̀ ni. His Royal Majesty. Bàbá wa kábíyèsí Olówù Olówù ti ìlú Òwu. Bẹ́ẹ̀ ni kábíyèsí. His Royal Majesty. Olúbàrà. Bàbá wa Olúbàrà. Ti ìlú Ìbàrà. Lọ́fà kejì Ọmọládé Akínyìn o. Ẹ bá mi ṣe kábíyèsí gbogbo orí adé tìlú Ẹ̀gbá. Bákan náà la dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹ́yìn wa. The 10th promotions. Tí Gbogbo wọ́n àwọn ṣe àgbáríjọ. alátìlẹ́yìn wa bẹ́ẹ̀ ni. Tí wọ́n ṣe àgbáríjọ ìpéjọpọ̀ talẹ̀ tò ní adúpẹ́ lọ́wọ́ yín. Babs dààmú wá Babs. Àdìyódé kò sí nínú ẹran níjù tí ó sọ pé tí kìnìún bá wo ẹni rú kan ṣubú pẹ́ ló bá bú sẹ́kún kí ni kẹ́ lẹ́yìn tútù kó mi à ń ṣe ajá tó bá ń bẹ̀kùn dìtẹ̀ sí nínú wọn. dìgbòlẹ̀kù aráyé labalábá tó dìgbòlẹ̀kù ayé má dalẹ̀kùn láìpẹ́ yìí yóò dà lágìsà nínú aṣọ. àwọn yọlẹ́gbọ̀ ẹ̀ ń fa pàjánu tẹ́ ẹ bá pàdé wa nígbàlẹ̀ ẹ tẹríba mú àwa lágbó lóhùn bí ọjà tàbọ̀dé òní. bí mo ṣe mi ìbá gbà ó bí mo ṣe mi màmá ju bàbá làgbà kọ̀tà làgbà ká tó bàbá ìbá mi ṣàmì kàràmọ́tò ká kọ́lé mọ́lé. torí nínú Olúwa nípìnlẹ̀ ayé mi wà. tí kò mímú ìrarìnù nínú ayé. nínú Olúwa nípìnlẹ̀ ayé mi wà. tí ò mú mi rarìnù nínú ayé. ayé kún fún inú níbí ni àtàrékèrèké. ó kún fún ìwà ìkà àti èérí. mo folú àṣepilẹ̀ mi jẹ́ kémi ó ráríyè ẹlẹ́dàá mi ó mẹ́sẹ̀ mi dúró. ọmọ rí ọmọ rúurú yìí onírú àwa náà kọ́ ó ṣe bọ́lá òun lókè ló ń fún wa ṣe. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ wọn ọba ìláyé. adájọ́ Lísàbí Day 2020 tí 2020 Àdìó ó dẹ̀ kó láyọ̀ ọpẹ́ ló tọ̀ mọ́rùú Àdìó. èyí ni first Lísàbí Day Music Fiesta tí 2020 Àdìó mọ́rùú ikọ̀ onírú ọpẹ́ ló yẹ wá ìdù Àdìó lábẹ́ Olúmọ wa Lísàbí làwa ń bọ̀.
lẹ́gbà Olúmọ tiwa Lísàbí làwa ń bọ̀. lábẹ́ Olúmọ tiwa Lísàbí làwa ń bọ̀. lẹ́gbà Olúmọ wa Lísàbí làwa ń bọ̀. Ọlọ́run tó ṣe fún wa tẹ̀gbá bí parapọ̀ tàbí rántí. ó máa lóhun tó ṣe fún wa tẹ̀gbá bí parapọ̀ tàbí rántí. ó jagun ó ṣẹ́gun fún wa Ẹ̀gbá ò ní gbàgbé títí láéláé. Ọlọ́run tó ṣe fún wa ṣẹ̀gbà bí parapọ̀ tàbí rántí. ó jagun ó ṣẹ́gun fún wa Ẹ̀gbá ò fi gbàgbé títí láéláé. ẹ máa bá mi kà lọ mi ò sọ pé kò sẹ́nìyàn tó já kíkanjú. ẹ máa bá mi kà lọ mi ò sọ pé kò sẹ́nìyàn tó já kíkanjú. akíkanjú pọ̀ tó ti ráyè fún Ẹ̀gbá tó kú tó sí wọn. akíkanjú pọ̀ tó ti ráyè fún Ẹ̀gbá tó kú tó sí wọn. lára wọn ni Ṣódẹ́kẹ́ wà Ṣódẹ́kẹ́ ìgboro mọ̀kọ́. lára wọn ni Ṣódẹ́kẹ́ wà Ṣódẹ́kẹ́ ìgboro mọ̀kọ́. lára wọn ni Kúnmi wà Kúnmi Àjàdí Ìkó. lára wọn ni Kúnmi wà Kúnmi Àjàdí Ìkó. lára wọn ni Tinubu wà Tinubu wà Ìyálóde àkọ́kọ́ l'Ẹ̀gbá. Thank you very much. Over to you, Shadia. Ẹkùn Magají baralẹ̀ láwùjọ ayé ń fẹ́ tiwa. Àlìmọ́ Ṣàdíyà eégún Magají mo tún dé mo ṣe ń dé. Níbo ni mo wà ọmọ wúrà mo tù eégún o. Mo ń bẹ nílùú bàbá mi. Ìlú Anígilẹ́jẹ́. Mo lè ṣakọ mo lè fọwọ́ sọ̀yà Àlìmọ́ Ṣàdíyà eégún Magají pọ̀ mọ́ Ẹ̀gbá ni mí. ọmọ Ẹ̀gbá ni mí ọmọ Lísàbí ni mí o. láyé Anígilẹ́jẹ́ Àyìnlá ọmọ Yẹ̀súfù. bàbá mi máa ń gbógo ìlú ẹ̀ gan ni. èmi Àlìmọ́ Ṣàdíyà eégún Magají mi nídìíré o. Àlàó Ọmọdékúnlé. bàbá t'Àlìmọ́ Ṣàdíyà eégún Magají àìṣọdúnmọ́dún. gbogbo àwa tá a wá pátápátá a ò ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ nílé ayé ń bí àjọ máa ṣe mí ni. gbogbo olórin tó ń bẹ níbí eléyìí là kọ́kọ́ ta kọ́kọ́ máa ṣe ọmọ wúrà mọ́tò eégún Magají àní fi dágbére fáyé. bàbá láti mú kí púpọ̀ ẹ ṣe o. bẹ́ẹ̀ ṣe ń tọ́jú Àlàó Ṣẹ́fíù bàbá Rafi alẹ́ ṣe ń tọ́jú Àlìmọ́ Ṣàdíyà gangan. mo gbé tèṣí dànù mo gbé tuntun dé o. ọ̀yá mo gbé
tèṣí dànù mo gbé tuntun dé o. mo gbé tèṣí dànù mo gbé tuntun dé ṣe mọ́rúwẹ̀ mo gbére. adé tolúwadé fún wa kò ní sí lórí wa fábàdà títí láéláé. àlìmọ́ olóhùn dúdú ọmọ táwa káàlìtù ọmọ aníkìlẹ́jẹ́ ń wí. lísàbílà ń ṣe ọmọ wúrà mọ́tò eégún magají. àṣọdúnmọ́dún àṣoṣùmọ́ṣù gangan. ìṣẹ̀ṣe là ń ṣe ọmọ wúrà mọ́tò ẹ gbọ́ bí mo ṣe ń wí. ṣe é ti mọ̀ pé ìṣẹ̀ṣe kì í wú dà inú ewu kì í jẹ́wú lọ́wọ́. òwò yẹn wọ́n bá lọ́wọ́ bàbá kò má wọn mọ̀. mo gbé tèṣí dànù mo gbé tuntun dé o. mo gbé tèṣí dànù mo gbé tuntun dé ṣé mọ́rúwẹ̀ mo gbére. olùwádé fún wa kò ní sí lórí wa fábàdà títí láyéláyé. a kì í gbọ́wọ́ àwọn ọmọ nígi lọ́jẹ́ ní ajáyé orí ẹni ṣọ́ kò séwu lóde o àwa ti júbà aráyé wọ́n ní kẹ́mi àbáfà àjìbọ̀ àwọ̀ títò tó bá mú wá. òun lómi yá mú lọ. orin àgbà lórin tèmi ọmọ wúrà mọ́tò eégún màgájí. jẹ̀lẹ́ńkẹ́ náà ni tí mo bá ní mo fẹ́ kọ fújì mo ti dìrẹ́ ni Àlàó babara bí aṣẹ́ gbọ́. a kì í gbọ́wọ́ àwọn ọmọ nígilá ní ajáyé orí ẹni ṣọ́ kò séwu lóde o àwa ti júbà aráyé wọ́n ní kẹ́mi àbáfà àjìbọ̀ àwọ̀ títò tó bá mú wá. òun lómi yá mú lọ. mélòó ni wọ́n kọ ní ilé orin ó jọ yín lójú. àkọ́kọ́ obìnrin tó ń kàpàlà ọmọ wúrà mọ́tò eégún màgájí àjọmọṣẹ́ náà ni. aláyọ̀ṣó ti rí bó ṣe rí. tí mo bá ní mi ò ní kàpàlà ọmọ wúrà mọ́tò eégún màgájí kí ló ṣe fẹ́ jẹ́lẹ̀ gbá aláké mi ò ní kọ fújì gangan. mélòó ni wọ́n kọ ní ilé orin. mélòó ni wọ́n kọ ní ilé orin bó ṣe kúnlé tó mo tún fi tọrẹ bójúmọ́ ṣàgbé oníyálé aró ni abálùkò oníyálé olóòsùn lékelèké àlọ́kẹ́ fún níbi tí ò ní tẹ́ láéláé. bàbá Latin ẹjọ́ láyé anígilájà ìlà ọmọ Yẹ̀sùfù lápá láti wá lórí máramọ́ láyé talimọ́ ṣàdéyà eégún màgájí àpàlà tó gbé bọ́ọ̀dì ni olórí ẹbí bàbá tèmi ṣámú sí di nìyẹn tí mo bó ṣe rí àpàlà tó gbé bọ́ọ̀dì ni. níbi tó. adéolú sọ́jà tí èèyàn mú olúbọdún ọkùnrin adé o ọmọ wọn ní gbọ́dọ̀ àṣà àṣàrẹ́ká tó jẹun akọni adé tọ́lá ní Jackson sọ̀rọ̀ fún ọkọ lè mọ̀ kó tún dé èmi náà kọ́ ò lọ́wọ́n bá ní ìbáfọ́bọ́ lọ́wọ́n bá adéolú ọba tó fún ẹ lórí tó fún ẹ nímú
alákọ̀ọ́ni ò fún ẹ létí ó dẹ̀ fún ẹ lẹ́nu àfi ń sọ̀rọ̀ o ṣùgbọ́n ta ló lọ sọ́run tó dé rí tó sọ bọ́ lọ́wọ́n bá o bó ṣe rí èmi làkọ́ bí aláwọ̀ kándóso bàbá Ràfíà ká má gbàgbé Olúmọ o ká má gbàgbé Lísàbí bàbá ńlá wa. àwọn ló gbẹgbà sílẹ̀ lọ́wọ́ táyé àwọn ló gbẹgbà sílẹ̀ lọ́wọ́ táyé. àwọn ló gbẹgbà sílẹ̀ lọ́wọ́ ọ̀tá ayé ká má gbàgbé Olúmọ ti tiwa. Olúbọ̀dún Alákànní Adélú omi kì í ṣe bó ṣeun mi òun ṣùgbọ́n kò sáàyè Alákànní dé sí ti ìṣètúngbò tí ń ṣe wí ìgbórè àṣà máa ní. Àlàó ti dé. ká má gbàgbé Olúmọ o ẹ má gbàgbé Lísàbí bàbá ńlá àwọn ló gbẹgbà sílẹ̀ lọ́wọ́ táyé àwọn ló gbẹgbà sílẹ̀ lọ́wọ́ táyé ká má gbàgbé Olúmọ títí wa. Adélú kò sí bọ́mọdé bó ṣe lè pẹ́ lóko tó oko ló má bá bùkù. Àlàó ti dé. ṣùgbọ́n Olúbọ̀dún ọ̀rọ̀ márò fọ̀ máa fi ṣoríkọ tó bá ti dé gbogbo ìgbàmọ́ Lísàbí ọmọ agbóhùn gbàkàlà gbogbo yín là kẹ́ ṣàdúpẹ́. ìbà Ọlọ́run wọn bá kábíyèsí o Elédùmarè Adéolú Elédùn tó màrè o ọba tó mọ̀ wá Adéolú ọlọ́ba tó dé tí tó dámú tó dórí tó dẹnu èmi ò rẹ́ni tó lọ sọ́run tó dérí Adéolú tó sọ gbogbo nǹkan tó ṣe níbẹ̀ ṣẹ́ o Olúbọ̀dún ọba ńlá ọba kàǹkà ọba gidigidi ọba gbangba ọba karabiti ọba fẹrẹgidi ọba mímọ́ tó mọ̀ ṣe o. báńkọ́ ọba máa wí ẹni báwo ló ṣe yan lọ́hùn mi wọn náà gbọ́dá ńlá ẹlẹ́wù oorun bóyá bẹ́ẹ̀ ni àmì bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n bá ṣe yan lọ́hùn ọba ti wá Adéolú ó yàtọ̀ gédéǹgbé ṣùgbọ́n wù tí mo mọ lọ́hùn sí ni pé ọba ńlá ni ọba afẹ́rẹ̀gẹ̀dẹ̀ ọba kábíyèsí ọba èní ọba àná ọba ọ̀la ọba oṣó ọba jẹ́ ọba àtẹ̀mẹ̀rẹ̀ ọba babaláwo ọba onífá ọba oníṣègùn ọba tó bá lórí gbogbo nǹkan ọba lórí aláké ọba lórí ọ̀ṣìlẹ̀ ọba lórí olówù alágùrá ọ̀fàgùrá ọba lórí gbogbo wọn ọba lórí ọba kan ibi ojúmọ́ tí ń mọ́ wá táǹpẹ̀ nífẹ̀ẹ́ ooo Adéolú ọba lórí ọba Ọ̀yọ́ kábíyèsí ooo Ọlọ́run tó ní mímọ́ wọn ṣe ẹ̀dá ní ìkáwọ́ Ọlọ́run má padà lẹ́yìn mi jọ̀ọ́ má padà lẹ́yìn gbogbo wa kí ló gbé wa débi aṣọ́dún Lísàbí ọmọ àgbo gbàkàlà Adéolú kọ́ tó bí mi sáyé látìgbà tí mo ti wà nínú oyún
aya lákọ̀ọ́ni láti ṣe Èlíṣàbí. Àlàó ti dé àkànní ti dé. ọ̀nà. Aláàánú mi ó máa ní kọ́ ọ̀gá mi o. Adéolú láti ṣe Èlíṣàbí. ọ̀rọ̀ wà lẹ́ni Adéolú kò sáyè rárá ṣùgbọ́n ẹ̀yin bàbá wa Mr. láti yóò. ẹ̀yin ló fi ṣe MC ọjọ́ ìní lọ́sọ yìí ẹ̀yin ní sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀yin ló sọ wípé kẹ́ẹ̀dákì ètò kẹ́ẹ̀kádì ètò Adéolú lọ́jọ́ ìní ẹ ṣe pàṣíà àwọn olórin kan wọ́n ti kọrin síwájú Adéolú ní òkú lè ṣe kí n máa sọ̀rọ̀ torí gbogbo olóhùn ṣàṣà mo fi tọ́ dáàdi mi ní aláwọ̀ká lọ́sọ̀ yéèjé sí bàbá Ráfíà. wòsíwò bí ibi tẹ́ ẹ bá ti wọ̀ sí lọ ṣe fíù aláwọ̀. dáàdi mi ò ní bẹ̀rù yín kó tó sọ̀rọ̀ o. àwọn olórin kọ́kọ́ ní síwájú mo ka minutes sẹ́ẹ̀ fún wọn Adéolú kò pẹ́ wá ọmọ Olúbọdún mo ti sọ pé tí n bá gorí stage Adéolú èmi ẹ kúkú sọ̀rọ̀ o. bàbá Fákindé máa súnlé lẹ́yìn àwọn yẹn àwọn olórin tó dẹ̀ kọrin ẹ fún wọn jù bẹ́ẹ̀ lọ 15 minutes 20 minutes nígbà tó tún máa yá tó máa dorí onírú pẹ̀lú Adéolú pẹ̀lú ẹni mọ́ṣẹ́ àdìyàwó ẹ̀ tí ẹ bẹ̀rù oògùn ọ̀run. ẹ bẹ̀rù ọmọ wúrà ayá ńlá orí wa ẹ tún sọ wípé ó tún di 10 minutes o. ṣùgbọ́n ẹ wo bí bó bá wù yín dáàdi mi Àlàó ká ẹ náà sọ Dékúnlé ẹni kọ́kọ́ ní mọ́jú ṣùgbọ́n lẹ́yìn mi olórí tó bá kù 30 minutes yẹn máa fún wa alákọ̀ọ́ni Adéòsì ti Dékúnlé mo bá bẹ́ẹ̀ o. Pray for that grace o. Sound there. Double the years one day you go pay OG. Pray for that grace o. Open God and get in that faith o. Time no dey wait o. Double the years one day you go pay OG. Pray for that grace o. Open God and get in that faith o. Time no dey wait o. Double the years one day you go pay OG masun. Open God and get in that faith o. Time no dey wait o. Double the years one day you go pay OG. Mr. Paloma. Listen, bàbá má jẹ́ kí n táwọ́ ná. Olòṣì ló come my way. Ire mi kó wá mi rí. My blessing come my way, come my way, come. Aye, anywhere I go, I be son of the grace. Oluwa bless me and give me the grace. He gave me life, I deserve to live. I wake up in morning, ire ni mo rí. Bàbá má jẹ́ sọnù kí n tó sọnù. Má jẹ́ máa lọ máa fún mi ẹkún ṣọdún. Mo fẹ́ jayé mi o. Ẹ jẹ́ kí n jayé mi ò fẹ́ mi lóye. Aye, ẹ jẹ́ kí n jayé mi o. Open God and get in that faith o. Time no dey wait o. Double the years one day you go pay o. Jí máa sùn. Jí máa sùn kò gbé bọ́ọ̀dì ẹ̀. Time no dey wait o. Double the years one. Ìgbà yìí lọ́la láyọ̀. Open God and get in that faith o. Time no dey wait o. Double the years one day you go pay o. Jí máa sùn. Open God and get in that faith o. Time no dey wait o. Double the years one day you go pay OG. Listen, easy does it in life now. Bury me is okay for me o.
everything wa okay for me o kí lówó lọ́mọdé kí lówó lágbà kí lówó lọ́wọ́ kí jẹ́ ènìyàn. ayi alhaji sefiu my daddy ọmọdé ní fit gbogbo wọn tẹka at the end of the day kémi má jẹka ojú àfọ̀fọ̀ tán ìjà ní dálẹ̀ àìlówó lọ́wọ́ bàbá ẹ̀sìn ní dálẹ̀ torẹ́ni tí ó tó ní lẹ́gbẹ̀ẹ́ lè tẹ́ni paloma no time ayi ó yá gbé bọ́dì yẹn ayi. akéwì jẹ. adéròyà lórí òkè àti pẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ la gbé bí mi sí o ibẹ̀ la gbé tán mi dàgbà o ilẹ̀ òmìnira. orí òkè àti pẹ̀tẹ́lẹ̀ níbẹ̀ la gbé bí mi sí o ibẹ̀ la gbé tán mi dàgbà o ilẹ̀ òmìnira. máyọ̀ 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 o lórí Olúmọ Aláké máyọ̀ 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 o lórí Olúmọ. kí n gbọ́ máyọ̀ 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 o lórí Olúmọ. àníṣe máyọ̀ 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 o lórí Olúmọ. Abẹ́òkúta ìlú Ẹ̀gbá wọn ò ní gbàgbé rẹ̀ wọ́n gbé ẹlẹ́kẹ̀ ọkàn mi ní ìlú Odò Ọya. èmi ń fa Abẹ́òkúta ṣògo ò dúró lórí Olúmọ. Máyọ̀ lórúkọ Ẹ̀gbá o èmi ọmọ Olúṣàbí. Máyọ̀ 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 o lórí Olúmọ Aláké. Máyọ̀ 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 o lórí Olúmọ. àníṣe máyọ̀ 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 o lórí Olúmọ. Olúmọ máyọ̀ 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 o lórí Olúmọ. àwa lọ mọ Abẹ́òkúta ìlú rere ìlú ọlọ́lá. ìgbà gbogbo lásán tó kó rẹ̀ róyà Ẹ̀gbá ọmọ ìlú Ìṣàbí Ìṣàbí. Abẹ́òkúta ìlú rere ìlú ọlọ́lá ọlọ́lá. ìgbà gbogbo lásán tó kó rẹ̀ Ẹ̀gbá ọmọ ìlú Ìṣàbí. tẹ bá fẹ́ f'Olúmọ ẹ lọ ṣe bá f'Olúmọ. tẹ bá ti fẹ́ mọ Olúmọ ẹ lọ ṣe bá f'Olúmọ. lóyà tó bá ti dé Ìkìjà kó dúró wá apá ọ̀tún ẹ. tó bá ti dé Tòkò kó dúró wá apá òsì ẹ. ọ̀nà wo la ó gbé gbà tẹ́ ò ní wòkè láyé o. ọ̀nà wo lẹ ó gbé gbà tẹ́ ò ní wòkè o. Ìṣàbí láti kó láàrin kan. Ìṣàbí láti kó láàrin kan. ó ṣẹ̀yọ. bí ẹni ọba yẹ̀ tán ọmọ kí ẹ tún. bí ò máa lọ níjọ́sí ó fohùn kan lẹ̀. ìkógun májà lówó ìkógun májà bára. ikọ́ má fi gbọ̀ngbọ̀n lára kéde àsẹ́yìn odi. kò pẹ́ kò jìnnà
ògúnjà léwó ògúnjà bára wọ́n fìgbọ̀n pọ̀ lára kéda sẹ́yìn odi. àdìrúyà àwọn ọba olúmọ àwọn ọba olúmọ ọmọ ẹgbà ẹ̀ ó yàyà àwọn ọmọ olúmọ àti dé àwọn ọmọ olúmọ èèpà ọmọ olúmọ dídéládé ọmọ ẹgbà ẹ̀ ó yàyà àwọn ọmọ olúmọ. kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ alájì ní ṣèfíù adékúnlé dókítà agbára orin ìgbórè sádélé lọ́mọjọ́bí kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ ẹ̀gbá ń bí ọmọ akéèyàn tún ogun tí lẹ́sàbí ti ṣẹ̀wọ̀lẹ̀ tipẹ́tipẹ́ níjọ́sí lórí olúmọ ó ti fi ìbọn lórí olúmọ adúróyà orí òkè àti pẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ la gbé bíbí sí o ibẹ̀ la gbé tọ́bi dàgbà o ilẹ̀ òmìnira. bó bá ṣe gbà la ṣe máa ṣe. 2020 Lísàbí festival ó ti ṣojú wa ná. ẹnjìníà akíntòkùn bá mi ọmọ dẹ́bù mi ọmọ tó dẹ́bù mi nọ́mbà 1 ní tòtòrò bó bá ṣe gbà la ṣe máa ṣe. bó ṣe bá fẹ́lẹ́dùmarè ọba tó láyé tó ní gbogbo nǹkan tó nílẹ̀ tó lásìkò tó ní dáúlà tó ní gbogbo nǹkan. mo jíbàkí bàṣẹ kábíyèsí nǹkan ọba aláké aláìlúwà His Majesty àrẹ̀mú gbàdébọ̀ mi kábíyèsí ọmọ abajalidugu ẹkú ọdún akíyèdún ilédùnmarè kó jẹ́ kàṣọpọ̀ ọlọ́pọ̀ ọdún láyé ọdún Lísàbí kágbé lárugẹ kájọpé sókè dìtẹ́ promotion ẹ ṣe ọdún kágbé sókè kábíyèsí ọmọ ajá ilé àrẹ̀mú gbàdébọ̀ mi láàrún the fourth ọba Michael láàrún Afọláyẹgẹ kábíyèsí mi ègbé kẹ́ẹ̀kú mi ò ní kẹ́ẹ̀rún kábíyèsí kó pákọ́rin kése 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 kése. kábíyèsí ọmọ líka ìtòkú ọlọ́jà obìnrin líka kò bímọ púpọ̀ àmọ́ ṣá ó gbọ́gọ́jọ ẹni fáre tirẹ̀ níkèrèkú afurukọ yóò ní tẹ̀sí lẹ́nu kábíyèsí nǹkan ṣe ni ènìyàn ń yọ̀ Àlàó ọ̀gá mi ló ní kí n sọ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi ní ọ̀gá mi ní bóyá lẹ mọ̀ nǹkan ṣe ni ènìyàn ń yọ̀ ènìyàn dákun máa yọ̀ mọ́ òun ṣe ní olè pa ní. ọmọ ológbò yìí jẹ́ o mámú 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 prince ọmọ akínyẹn tún ní jẹ́ o nílé kábíyèsí ọba láàárọ̀. This I go by the name Symphonia. Kí ló máa ń pè mí náà? Aláàfin òǹkọrin láti. Big shout out to MM. God bless the boss. Let's do it one time, one time, one time. Alhaji Sefiu Alao, God bless you, daddy. Please 5 minutes, Hey, hey. 5 minutes, 5 minutes. Kí ló máa ń pè mí náà?
Aláàfin kọrin lásán. Ṣé ti gbọ́? Ṣé you dey feel me sha? Na my heart you dey give the baby go come o. Ṣé the boy no go kpai? Jẹ́dẹ̀ tell me why you dey feel me pa? I wanna take your time, make I love you pẹ́pẹ́. Or are you feeling shy? Daddy TG, I want ya. Baby, I want ya. Baby, because I say I want ya. I say I want ya. Daddy, baby, money, daddy, baby, sweet, oh, baby, don't ya. Baby sweet, oh. Shiva classy baby, no under. Baby sweet, oh. Baby sweet, oh. Hey, for my head you dey do me strong thing. I be at the top something. She not the sharp guy, low at the zombie. Make you give me love, make a surgery. For my head you dey do me strong thing, yo. Be at the top something, yo. Low at the zombie. Take it down and talk to the daddy. Me a go. One time. Killer man, hey. Beats by Bill. Song go after E4. After beating. Me a go. Coming after fucking. After fucking. Hey. Fucking after mulling. Shorties after shorties. Money after billing. Hey. I like to party now my proto. Eyan sanku, eyan poco. Fajeto le kole broko. Come give me here in my pencil. Obi shigolobi obi. Obi no degree obi. Obi shakiti obi. Obi lato si obi. Talo wale morio. Ori olori no bi orio. Fekusi no bi morio. Ori olola jani morio. Hey. So. Let's go back. Ẹ jẹ́ ká lọ sí ìbílẹ̀. This shall be 2020. Ìbílẹ̀. Hey, Ariala wa back. One time. Let's go. Mo wọ ṣòkòtò, mo wọ gbélé aṣọ. Àríyá, ó máa sọ kùtù ọwọ́, ọmọ jáyé, dẹ̀dẹ̀ pèkì jẹ. Tọ́lílù mi kó máa, díje díkì jẹ́ kó máa lọ tó máa. One. Mi ò gbọ́. Mi ò gbọ́. 1, 2, 3, go! I'm feeling very, very oh. Ọmọ yìí ó ń gbóná fẹ̀lì o. I feel you very, very oh. Mi ò gbọ́. Ọmọ yìí ó ń gbóná fẹ̀lì o. 1, 2, 3. Ṣé you know we never show? Ẹ̀gbá ilé ẹ̀gbá. Hey, I'm gonna give you my. Ọmọbìnrin jogun ọ̀la o. Ọmọ òṣìlẹ̀kùn pálẹ̀kùn dé. Ọmọ lè ṣàbí o. No matter where I go. Opo. Guluma. Wopo. Ara mi máa ṣe. Mo fẹ́ gbọ́ ọmọ. Sí ọmọ ìgbà lónìí action mọ́tì gan wọ́n tún sanction níta mọ́nì ilé àwọn tèmi gan. ìpínlẹ̀ gangsta ọmọ olójú wọlé dé báyìí báyìí sí padà máa lọ já pátá àwọn bọ́ọ̀sì máa lọ fọwọ́ já pátá ọmọ ẹgbẹ́ lónìí bá wà ìbàdàn lónìí bá mi. ok èkó lónìí mọ́dẹ̀ ẹgbà ló gbá lára mi ìbàdàn ló dán. dídé ẹgbà ọmọ ẹgbà ṣé bàbá wọ́n ti mi náà.
Kuluma Kashi, dúró re kò sanction, dúró bẹ́ẹ̀ tó ní action. Ara mi máa ṣe fọ̀gẹ́tì, mo fẹ́ gbowó mo kọ̀nẹ́tì, Agége ló ní gẹ̀ẹ́sẹ̀tì, multi-million boy, àwọn náà ní gbára gbé bọ́dì. Mélòó lọ́jọ́ orí ẹ̀ tó dọ́kì, ọmọ ẹ̀gbà ló ní action, mọ́tì gan wọ́n tún sanction, níta mọ́rin ilé, àwọn tèmi gan tún ṣàyé, ó dẹ̀ mọ́ DJ Diki, ó yá, one time. Orí ẹ̀ mọ̀ gbó. One time, Dr. Allah Shafiu, Allah, Daddy of Life, Allah your melody singer. Okay, Bajila lóko hit, Nasidi ló ṣe beat, Dr. Rino, remix yẹn ló yẹ kẹ́ fún mi. Oya, oya, ẹ jẹ́ ká jẹ́ kó yé wọn pé. Ok, wọ́n lé wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nírètí pa máa kúrò níbẹ̀, ọ̀rọ̀ olúwa ìyẹn má tún ṣẹ́kẹ̀. Ọba aláké, àwọn jòyè gan. Mo mọ̀ ní tẹ́lẹ̀ gbà mú láti kú tọ̀dé láyọ̀ mi junction. Àmọ́ láṣọ títí dé ìṣá, òkè ìléwó títí dé tókò títí dé ìjẹ́mọ̀ ìjẹun. Ọmọ óyá óyá ẹ jẹ́ ká jẹ́ kó yé wọn pé mi ò gbọ́ ọmọ kí ni mo gbọ́ ẹ jẹ́ ká jẹ́ kó yé wọn pé. Oya, thank you, thank you, thank you, thank you, thank you, thank you, thank you. Ẹ ṣé. Adé olúmọ̀ gbọ̀ngàn tó.